ẹ káàsán ẹ káàsán ẹ káalẹ́ ẹ káàárọ̀ èèyàn wa níbikíbi tẹ́ bá wà. Ishebotan la wà yìí o. Ishebotan which is ọjọ́ tí Elu ayé OYOIWA dá fún àwọn fún láti máàkì ọjọ́ tí ó parí gbogbo iṣẹ́ tó plan láti ṣe ní ìṣẹ̀dálẹ̀ ilé ayé láti ọjọ́ kìíní tó dá ìmọ́lẹ̀ tí àwọn èèyàn fi ń pè ní òde òní wá ní Jehovah, ṣùgbọ́n ní èdè abáoré tí a ń pè ní Yorùbá nísẹ̀yìn wọ́n á ní Jehovah, because ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà, Jehovah lórúkọ ẹ̀, ẹni tó jẹ́ kí gbogbo nǹkan wà, OYOIWA tó yọ ìwà láàyè jáde, existence. So ó ní fẹ́ encourage àwọn èèyàn wa láti àwọn Yorùbá wa àti gbogbo àwọn tó gbédè tá à ń sọ yìí àtàwọn tó gbọ́ gan. Mo ṣe léyìn ní special pé mo ò fẹ́ sọ Gẹ̀ẹ́sì, ìgbà mi àti sọ Gẹ̀ẹ́sì sọ àti fẹ́ sọ pa, so ká sọ èdè títàwa náà ń sẹ́yìn, so which means pé ọ̀nà àbáyọ tí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ó ti wà tested láti ìgbà táwọn bàbá wa àkọ́kọ́ kọ́ rèé tá ti wà nínú ìgbèkú, gbogbo ìgbà máa la máa ń wọnú ìgbèkú, you know, so kò ń ṣàkọ́kọ́ tí àwọn èèyàn wa wà nínú wàhálà eléyìí gẹ́gẹ́ bí abáoré Yorùbá àbí bí èèyàn dúdú. So gbogbo èèyàn dúdú ń sẹ̀yìn wọ́n wà nínú ìgbèkú, but nínú àwọn èèyàn dúdú oríṣi mẹ́ta ló wà. Àwọn ìran Yáfẹ̀t tó ń pè ní Jáfẹ̀t, àwọn ìran Háàmù àti ìran Ṣẹ́ẹ̀mù, dúdú ni wọ́n. So mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló wà, but ìran tí Ọ̀yọ́ Ṣúwa tí à ń pè ní Jésù ti jáde ní ìran Ṣẹ́ẹ̀mù yẹn. Ṣẹ́ẹ̀mù dàlàwà ti wá nítorí pé a wá láti Áfíríkà, a wọnú Áfíríkà wá ní Ilé Ifẹ̀ kọ́ láti Ilé Ifẹ̀ tó wà ní Nàìjíríà yẹn kọ́ ní Ilé Ifẹ̀ original. Ilé Ifẹ̀ original orúkọ ẹbí ni, orúkọ ẹbí yẹn dẹ̀ ni Léfì. Léfì ló di Ilé Ifẹ̀ torí ẹ̀ ní ọba Ọọ̀ni inú ẹbí yẹn lòun ti jáde, tó yẹn ló ṣe ń wọ aṣọ funfun. Abọ rẹ̀ ni wọ́n, kò ń ṣe abọ rẹ̀ tó ń pààyàn tó ń ṣẹbọ fún Sátánì ń sẹ́yìn o. Abọ rẹ̀ mímọ́, àfọ̀bàjẹ́. Tẹ́ bá kanú Tóórà atọ́ ìwà èrè tó ń pè ní Bíbélì, ẹ rí i pé ìdílé yẹn, ilé Léfì yẹn, òun ni abọ rẹ̀ ilẹ̀ ìṣeríálà àwọn ọmọ Ọ̀rànmíyàn. So ju gbogbo ẹ̀ lọ, mo fẹ́ kí fídíò ìtẹ̀ lọ kọ́nà kése tó wékẹ́ kabẹ̀ láti bíbà ni pé ok every ọjọ́ àìkú, ajé, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, ẹtì, ọjọ́ ẹtì Friday nírọ̀lẹ́ ọjọ́ ẹtì bá ṣe wà ń sẹ́ níbi táwa wà sí ìrọ̀lẹ́ ti dé. Ishebotan ti bẹ̀rẹ̀ nìyẹn. Kí ni ìtumọ̀ Ishebotan? Nígbà tí Elu ayé OYOIWA dá ilé ayé, atọ́ ìwà èrè àkọsílẹ̀ àwọn bàbá wa tí a ń pè ní Bíbélì jẹ́ ká mọ̀ wípé ó dá ilé ayé fún ọjọ́ mẹ́fà, gbà tó dẹ̀ jọjọ́ keje ó sinmi. Ṣé ohun tá máa bèèrè ni pé lẹ́yìn ìgbà tó sinmi ẹ̀ ṣé ó bẹ̀rẹ̀ iṣẹ́ again? Kò bẹ̀rẹ̀ iṣẹ́, but ó mọ plan tóun fẹ́ ṣe ni pé gbogbo nǹkan tó plan ó ṣe ní ìjọ́ mẹ́fà yẹn, ìjọ́ keje yẹn mi pé iṣẹ́ ti tán. Ishebotan olódi Sabbath, Ishebotan. So tí àwọn Yorùbá fẹ́ bọ́ nínú ìgbèkú ta kó sí yìí, nígbà tí àwọn bàbá wa wà nínú ìgbèkú ní Íjíbítì tí mo ṣàhá tí Elu ayé rán láti lọ gbà wọ́n, cause kò ní ìhùn sí wa láti wá, bí ṣe sọ pé kò ní ìhùn sí wa láti wá nínú ìgbèkú. Alákọ̀ọ́kọ́ kọ́ lélẹ̀, ohun tó kọ́kọ́ ṣe ni pé ó kọ́kọ́ lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ Fáráò ní pé kó fún àwọn bàbá wa ní ọjọ́ kan kó máa fi sinmi, kọ́sọ̀ fún wọn lọ́jọ́ kan kó máa fi sinmi. Ọjọ́ tó dẹ̀ fún wọn jẹ́ kó yé yín, ọjọ́ Ishebotan yẹn ló fún wọn pé ok ẹ máa sinmi níjọba ẹ̀. Torí ẹni láti bẹ̀yẹn ni ta ka nínú ìwé mímọ́ wípé Olúwa bẹ̀rẹ̀ sí máa ṣàánú fún wa. Tàbá dẹ̀ nǹkan tó gbẹ̀yìn ẹ̀ ó kó wa kúrò nínú ìgbèkú yẹn láti bẹ̀yẹn lọ. So the same pattern, Olúwa yóò kì í change pattern yẹn, OYOIWA ò kì í change. So ilé ló mú mi wá ṣe fídíò yìí pé tá bá fẹ́ bọ́ o kí gbogbo Yorùbá every Friday tó bá ti di ọjọ́ ẹtì nírọ̀lẹ́ ọjọ́ ẹtì, kí gbogbo ọmọ Yorùbá nílé lóko níbi gbogbo
bó ti ẹ̀yẹ́ pẹ́ ń ṣiṣẹ́ ń jọ because a lè ní pé ká fi iṣẹ́ lẹ̀ nítorí pé kíní àwa kọ́ là ń control ó sì ń bọ̀ ọ̀gá wa ń bọ̀ captain wa ń bọ̀ láti gba ìjọba gbogbo orí ayé tí à ń pè ní Ọ̀yọ́ṣùà táwọn èèyàn ń pè ní Jésù. Captain wa ni, ọmọ wa ni, èèyàn wa ni, bàbá wa ni, olùgbàlà wa ni, eléyìí òun ṣọ̀rọ̀ sí nationality wa ni. Okay, so okay, ẹ dáko ẹ̀yin Yorùbá, ẹ dáko ṣé ẹ̀sìn ẹ ṣé okay ṣé ta ló dá oko fún yín? Ṣé babaláwo ló dáko fún yín ni àbí Tinubu? Àti dáko kí Christianity tó dé inú tó rà dé láti rí oko dídá. So which ohun tó ń sọ fún wa ní pé inú ìwé yẹn ni ìgbàlà wa wà, àwa la ní ìwé yẹn. So ohun tí mo fẹ́ sọ kí tètè round up ni pé ẹ jọ̀ọ́ mo fi ìrọ́nú Ọlọ́run bẹ̀ yín nínú ìjọ kí ẹni ìjọ tẹ́ bá wà ẹni ọ̀rọ̀ ìjọ kọ́ leléyìí, ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì kọ́ leléyìí, ọ̀rọ̀ Islam kọ́ leléyìí, ọ̀rọ̀ religion kọ́ leléyìí. Ọ̀nà àwa tí OYOIWA dá ilé ayé fún ọjọ́ tó fẹ́ ká máa sin òun ní ọjọ́ ẹtì ní ìrọ̀lẹ́ ẹtì, ọjọ́ ẹtì títí di àbámẹ́ta, ìrọ̀lẹ́ àbámẹ́ta ní ọjọ́ Ishebotan. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fi sọ́kàn, ẹ rí yàtọ̀ nínú ohun tó ń ṣẹlẹ̀, ẹ rí yàtọ̀ nínú tó máa ṣẹlẹ̀ nínú ìran Ọya irú aba òwúrẹ́ tí à ń pè ní Ọya, tí à ń pè ní Yorùbá ní sẹ́yìn tá bá dá méjèèjì papọ̀ Ọya irú aba òwúrẹ́ àti Ebéèrú ẹ̀lẹ́ aba òwúrẹ́. Ẹ rí pé àwa ní ìyàtọ̀, àwa ní adùn ayé, àwa ní ojú Ọlọ́run, ó dẹ̀ ń bọ̀ láti wá gbà wá. Ẹ ṣé.